mo fẹ́ ìdájọ́ eléyìí tó yè kooro lórí ikú àbúrò mi Rafiat. Ọ̀kẹ́ owó ẹ̀gbọ́n Rafiat ló kígbe. Ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ọmọdébìnrin eléyìí tí àwọn amòòkùnṣèkà ẹ̀dá tí àwọn náà jẹ́ ọ̀dọ́kùnrin fipá gba ẹ̀mí lẹ́nu ẹ̀ fún ètùtù ọlá Rafiat ni ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ Ọ̀kẹ́ owó òun náà ló ti sọ̀rọ̀ síta léyìí tí ó sì ń pè fún ìdájọ́ eléyìí tó yè kooro lórí àwọn tó dá ẹ̀mí àbúrò ẹ̀ légbodò nítorí ètùtù ọlá. Ọ̀kẹ́ owó òun náà ló wá ń rọ ìjọba pé kí wọ́n rí wípé ìdájọ́ òdodo ó fi ẹsẹ̀ múlẹ̀ lórí ọ̀rọ̀ àbúrò òun. Tí ẹ bá gbàgbé wípé lẹ́nu lọ́lọ́ yìí ṣebóun náà ni àwọn ìka ọ̀dọ́kùnrin mẹ́rin òun náà ni wọ́n gba ẹ̀mí lẹ́nu Rafiat ní ìlú Abẹ́òkúta eléyìí tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ Ogun látàrí ètùtù ọlá eléyìí tí wọ́n fẹ́ ṣe. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tí wọ́n fẹ́ ṣe ètùtù ọlá ọ̀hún òun náà ni ọwọ́ ti tẹ̀ báyìí tí wọ́n sì ti wà ní gbàgà iléeṣẹ́ ọlọ́pàá. Kí Ọlọ́run gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ni tí a ò ṣọ́ni ṣèbó náà ni ìròyìn yẹn ń wí. Ẹ pẹ̀lẹ́ àǹtí. Báwo ni Sofia ṣe jẹ́ sí kí lórúkọ yín wà? Orúkọ tèmi ni Bẹ̀mọ́ Tókẹ́wò. Báwo lẹ ṣe jẹ́ sí Sofia àǹtí? Àbílẹ̀ kẹrin mi ní Sofia. Ẹ ní nígbà tá à ń sọ̀rọ̀ ká tó bọ́ sí orí afẹ́fẹ́ ẹ sọ pé ẹ mọ ìkan nínú àwọn. Fọ́ọ̀mù Sẹ́kì. Báwo ni wọ́n ṣe jẹ́ sí i? Báwo ni ẹ ṣe mọ̀? Fọ́ọ̀mù Sẹ́kì yẹn láti bí ọdún kan sẹ́yìn so òun ló sọ pé boyfriend òun ni bóun fẹ́ ọmọ ẹni ọ̀dẹ̀ máa wá sí ibà ìbí alẹ́ kọ̀ọ̀kan ó máa wá sí ibi Fọ́ọ̀mù Sẹ́kì. Last man nígbà tó ti dé sábẹ́kúta náà ó máa lọ sí mọ́ọ̀sì ọmọ ẹni so gbà tó adúmọ̀ mi lọ kó máa lọ sí mọ́ọ̀sì yẹn mọ́ dà fún wọn àti ọmọ ẹjọ́ ń ṣe wọléwọlé kó máa lọ síbẹ̀ mọ́ so dẹ̀ fi lọ síbẹ̀ mọ́ tọ́mọ inú dẹ̀ fi wá sí ibà. Nǹkan tó jẹ́ ìyàlẹ́bí fún mi pé ó jẹ́ pé ọmọ ẹ ló ṣekú pa lánàá tí mo rí ní kíní nǹkan tó wọ́n dà mí tó wà tẹ̀ kó ká máa rìn pẹ̀lú mi ì dẹ̀rú wọn àti ẹ̀ pẹ̀lú ọjọ́ sọ̀rọ̀. Ọjọ́ Friday yẹn ó sùn ilé àbí? Ìjọ Friday yẹn kódà gan sọ Friday ó kó gbogbo aṣọ síta títọ̀ wọn àbúrò àti tèmi àti tí mọ̀ mi ló ń fọ̀ bọ́lá èyí fọṣọ yẹn tán ó gbómi sí lọ́lọ́ pọn mi gbogbo náà pọn mi mo máa kọ́ níbi kan bíi 5 yẹn wọ́n sọ pé ilẹ̀ tí ń ṣú ká máa wá nǹkan tó máa jẹ ọ̀nà ọ̀ṣà ní ẹ̀wà lọ́wọ́ fẹ́ jẹ wọ́n mi fún wọn lówó ṣà lọ rẹwà ibẹ̀ nu la jókòó sí àjọṣe ẹ̀wà yẹn mo dẹ̀ sọ pẹ̀lú mi ẹ̀wà tó ṣà ẹ̀ ló dẹ̀ ṣà gbogbo ẹ̀ ó dẹ̀ lọ sè ó ní mo ní ṣe pẹ̀lú mi ò ti dáná náà ti dáná mo yà lọ dẹ̀wà ilé náà ó dẹ̀ lọ gbà mí ó dẹ̀ lọ dẹ̀wà náà ó máa rẹ̀ bí tó 7:30 mo jókòó sí ibẹ̀ ó náà ti mi òun ti ń lọ mo ní àpò tí ń lọ mo ní ṣòfẹ́ mú tọ́ọ̀ṣì mi dání mo dẹ̀ ya gba tọ́ọ̀ṣì mi lọ́wọ́ ó náà ti gbé ẹ̀wà lẹ́yìn kó dàgbẹ́ wọ́n ti fẹ́ jí mo ti fi epo ata sí so fún ara mi ni mo dẹ̀ wá fi mo ṣe gbà tó náà ti ń bọ̀ mo ní òun ti ń lọ mo ṣe máa mú tọ́ọ̀ṣì mi dá mo ṣe rà gba tọ́ọ̀ṣì mi lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ ṣe gba tọ́ọ̀ṣì mi lọ́wọ́ ẹ̀ nìyẹn so tó fi lọ mo dẹ̀ ṣe fi fóònù mi àbí mo dẹ̀ ṣe dídé mo ṣàlọ epo sẹ́wà yẹn mo ṣe gbogbo ẹ̀ bí àgbọn tó máa dé 8:30 mi ò tí ì ní lórí fóònù kò dé so mo á pè fóònù mi gbà ẹ ló pẹ̀lú bóyá ẹ ló àti mi kí mo yàtà o tún síhùn lórí fóònù ṣé ó máa wálẹ̀ bó ní òun ti ń bọ̀ òun tó fẹ́ débi tèmi lè fi gba ibi tèmi máa sùn lọ tó ń máa di 10 bí á ti 9:30 tẹ́jà mo tún pè àti gba ẹni nọ́mbà ẹ̀ ò ti lọ mọ́ ìgbà tí mo ti pè ní àrà 9 àbí tó 10 yẹn nọ́mbà ẹ̀ ò ti lọ mo yàtọ̀ pé mọ́mì ẹ̀ pé ṣé pẹ̀lú mi ti dé ọ̀nà òun ò tí ì rí pẹ̀lú mi kíní kan ìgbà mo ní òkè o wọ́n ti wá di àárọ̀ tí mo kọ̀ dé bíbá ní àárọ̀ àná yẹn wọ́n lọ pé àmọ́ èmi ṣe pẹ̀lú mi kọ́ ọ̀nà òun ò tí ì rí mo ní àbẹ́ mú mi ṣeré kí ni wọ́n ní kí lọ mo ṣàwọ̀ ní ilé mo ló ṣeré mi ò rí pẹ̀lú mi sọ ọkàn mi ò balẹ̀ mo ń fọṣọ fún ọmọ mi lọ́wọ́ ni ọmọ àti mo ń gbọ́rọ̀ ìwọ̀jọ pé ọ̀nà pa ọmọ kan sí òkè wọn tè àbí fúgbà pé wọ́n ti górí ẹ̀ ọkàn tèmi náà sáré wọ pé ọmọ tí mo rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn ṣáàrì yà pé nígbà tí mi ti pé kíní jẹ́ ká lọ ilé ká lọ mú fọ́tò ẹ̀ mo la ṣe mú fọ́tò ẹ̀ tá a ṣe lọ sí junction àdàtán nìyẹn nígbà táwọn adéjọ́dẹ̀ DPO àdàtán ṣáà gba fọ́tò lọ́wọ́ wa tí a fi wọlé nígbà tẹ̀lé wa ní wọ́n ní kí lorúkọ ẹ̀ wọ́n ní Sofiat lorúkọ ẹ̀ wọ́n ní ìmọ̀ ìkókó ìdó ti kú mo ní kò sẹ̀yìn wa lè bọ́lẹ̀ ṣe lọ wọn a lọ sí ibòmí ènìyàn tó gba statement ẹnu wa. Ó ti ṣẹlẹ̀ rí pé bóyá kò sún lé rí. Kò ṣẹlẹ̀ rí kò sún lé rí pẹ̀lú mi ò lọ kó dàgbọn kò jáde pé bí a ní wọ́n na wà pẹ̀lú wípé kó má sún lé yẹn mo lè kò sún tarí pẹ̀lú mi ò sún tarí ọ̀sùn tarí ọ̀fẹ́ lè dá wa lóró ni o kò sún tarí rárá.
wọ́n ní ilé kéwù kan náà ni wọ́n jọ máa ń lọ ilé ibẹ̀ kéwù náà bá ti dé sí àbùkà ilé kéwù lọ́jọ́ lọ ilé kéwù ní àsàlátù wọ́n máa ń lọ sásàlátù àsàlátù ni. ṣe eléyìí tó ṣẹlẹ̀ yìí ẹ sọ pé mọ́mì ẹ̀ gangan pé torí health condition tán ní pé wọ́n ti gbé wọn kùn ní. torí àlè sọ fún wọn kókò má ṣe di méjì wọn láṣẹ pọ̀ wọn parents wọn kọ́ wá gbé wọn kọ́ lọ gbé wọn lọ́mọ bó ṣe máa tọ́jú wọn lọ torí pé wọ́n ná patẹ́ṣọ̀ ẹ bá lọ sọ fún wọn ní ìmọ̀ kí ẹ tí ìyá bá lọ kún kọ́ ṣùgbọ́n kò má di méjì ni so nǹkan táyé sọ̀rọ̀ nìyẹn. àti wọ́n ti fẹ́ ra rí tẹ́lẹ̀ sógbà tó di àìlá ní pé kọ́ máa fi lọ ọ̀fẹ́ fẹ́ ra wọn mọ́ nǹkan tó wá ń wọ́n dà mí pé òun ló wá ṣe kú pátí mo rí lànà nǹkan tó wọ́n dà mí ní tí mi rí mọ́ láti báyìí mi rí mọ́ tó mi lè parọ́ ọkọ̀ lè gbára tó rí wọ́n sí mi ìró wọn àtàbúrò mi rí. bọ̀bọ̀ kejì tí wọ́n fẹ́ ra wọn mi yìí. ìmọ̀ yẹn rí o mi rí yẹn rí láyé ní tẹ́tẹ́ mi rí mi sì tẹ́kí yẹn gangan ni mo mọ̀. ìgbà tó jáde lọ́jọ́ Friday ibo lẹ́rọ kan lọ gangan. ẹ mo sọ pé mi lè sọ pé ìbáyìí ló lọ́jọ́ Friday yẹn mi lè sọ pé ìbáyìí so àgbà tó lè sọ pé àwọn àbúrò ẹ̀ kékeré yẹn pé ó ní kó máàmù yẹn kankan dání tẹ́gbẹ́ mi náà ti wá fura ń gbà yẹn pé bí ó ti jẹ́ mi náà sí pé ó ní kó máàmù yẹn bá sí ní kó ra jókòó ẹ̀